Hello everyone, welcome to Tony Talks. To all our beautiful subscribers, we say thank you so much for staying with us. And if you're new here, we are happy you find us. Please don't forget to like, subscribe, and hit on that notification button so that you will be notified for more upcoming videos. In the comment section, please no derogatory comment. Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Bára àwọn ìjà yìí tẹ́ bá lọ wò ìjẹ owó ní ẹ máa rí pé gbogbo wọn pátápátá ìkọ̀kan náà ni gbogbo wọn ń tà wàláhì ẹ fi mú balẹ̀ báyìí kẹ́ rí ojú èyí tí ò bá wọn ta nǹkan kan ìyẹn máa ń jàjà viewers ni ṣẹ́rí ti ọ̀hún yẹn ìjà tó bá ti ní viewers tó ti ń lógo nìyẹn máa ń lọ ń jaba gbogbo wọn pátápátá ìjọ owó ní gbogbo everybody ń jà wọn tẹ́ bá dẹ̀ sọ fún wọn ọmọ máa bínú èmi ò jàjẹ owó ẹ̀fọ́ ńlẹ́fọ̀láwo irọ́ ni ọ̀láì tí bá ní kí ẹ̀kọ́ ẹ̀pọ́n ti sọ mí di tojúbọlé ẹran núrù ni ká ní mo lọ bá yín tó jẹ́ ń bá yín tojúbọlé díẹ̀ jẹ́ tojúbọlé kẹ́ lè mọ̀ lówe là máa ń lùlù Amori lọ́tẹ̀ yìí ìwọ tó bá yé ló yé òwe ní máma lùlù mi ṣó ti yé yín àwọn bàbá mi sọ fún mi pé Amori lùlù ẹni lówe wọn ní lówe la máa ń lùlù Amori lówe ni tẹ́ bá notice ọ̀rọ̀ jẹ́ kí wọ́n kọ́ fi jíńjà bẹ̀rẹ̀ ẹni tó kọ́kọ́ gbé jíńjà wá sórí kíní pé èmi rí o mọ̀mí ọba ńlá ni pé èmi rí o mọ̀mí ọba ńlá mo ti rí lẹ́yìn yẹn ni mo rí lọ́dọ̀ ẹ̀ẹ́mẹ̀ṣẹ̀ lẹ́yìn yẹn mo rí lọ́dọ̀ Tóyìn Gọ̀gọ̀ náà ó ti dọ́dọ̀ dọ́kàsì náà sìn àwọn ọmọ dọ́kàsì kan náà kí lórúkọ lédi yìí òun náà ti ta jíńjà ṣó ti yé yín ṣé jíńjà is a complaint tó jẹ́ pé ó ti yé yín ọ̀rẹ́ mi Adédoyin good morning jíjà ìṣe kọ́mpútẹ́ pé percent ni wọ́n máa ń gbà ń bẹ̀ ọ̀rẹ́ mi mo rí yín jàre jíjà ìṣe kọ́mpútẹ́ tó jẹ́ pé ṣé ọ máa fa shine ni ṣé mo gbà ṣé fa shine ṣebí mo gba English yẹn ṣebí fa shine ni ọ̀rẹ́ mi Adédoyin mo rí yín jàre agboola ọ̀rẹ́ mi èmi nu ṣebí fa shine ló máa ń pè percent lẹ́ máa gbà ṣé jíjà dàbí àwọn China kìíní ni tó jẹ́ pé tí mi mọ̀ bí èèyàn tó bá ṣe marketing tẹ́ bá wà bíbà tẹ́ bá mú èèyàn wá iye téèyàn bá yọ jẹ́ dàbí ní bíbà bọ̀bọ̀ kan ó ta nǹkan kan fún mi ó wá ní sí bá méèyàn méjì wá ẹnì kẹta èmi máa wá gba free mo wá méèyàn mẹ́ta lọ èmi náà ó wá gbé nǹkan fún mi ẹni tó múyàn tèmi lè yẹn ló tún méèyàn mẹ́fà lọ bóyá máa ń jẹ́ nìyẹn ṣó ti yé yín bí ọ̀rọ̀ jíjà yẹn náà ṣe rí nìyẹn anybody ló lè ta jíńjà kò ń ṣe pé tí yọbálá ṣe ń ta yẹn yọbálá lè mú èèyàn bíi mẹ́ta sílẹ̀ so ẹni yẹn náà tún máa mú sílẹ̀ so iye èèyàn tí yọbálá bá wáyé percent tó wọn máa gbà lórí ẹ̀ bí everywhere ní jíńjà yẹn wà but àwọn èèyàn orí social media wọ́n ti sọ di jíńjà yẹn mo lè fagolo ẹ̀wọ̀n ìgbà tí mo lọ Nàìjíríà èèyàn kan rà náà èmi ò kọ́ bá wọn múnu tó rókòrò ẹ má jẹ́ parọ́ fún yín kó dúró ó kóró kó dúró so gba tí mo délé jọ ẹ̀dà kan ní flusher kan àbí ìkọ̀kan ẹni wọ́n máa wá lọ bá mi gbé wọ́dà pé mi mọ̀kàn tó tí mo jẹ lọ́jọ́ yẹn bí mo jẹun kan ní wọ́n arun mi wọ́n máa wá lọ bá mi gbé ó ní kí mo wá nínú kan kúkú lọ bá mi ṣe jíńjà òdìdí ó korò bákan tó ti yé yín àmọ́ èmi nìyẹn yàrá Smith ọlọ́ọ̀bù ọ̀rẹ́ mi àdáńtà ìdáni ọ̀rẹ́ mi gbà kìsì ọ̀rẹ́ mi gbà kìsì so bí jíńjà yẹn ṣe rí nìyẹn jíńjà yẹn dàbí percent ni tẹ́nìkan bá gbégbẹ́ kò ń ṣe pé ṣe mọ̀ owó lórí social media nǹkan tó máa ń fàjà owó ní tabade sọ fún sí ẹ má wá fún mi ó mi tango pé mi dárúkọ èèyàn kankan bíbà owó ní mi kàn fi yọba láṣẹ example ni pé percent ni as in àwọn náà mo lè fi ṣe example torí pé ọ̀dọ̀ wọn mo ti kọ́kọ́ rí ibi tí o bá kọ́kọ́ rí ó ti yé ṣe wá rí tẹ́ bá wo gbogbo everybody tó wà lórí social media majority wọn náà ó ń ta aṣọ tẹ́ bá lọ wò aṣọ wọn tó dé ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní o but ó wọ́n jura wọn lọ ṣó ti yé yín gbogbo alámọ̀ pé aṣọ ńlá wà aṣọ kékeré wà aṣọ medium wà ó wọ́n jura wọn lọ tẹ́ bá tún lọ wo gbogbo wọn round ẹ tún rí pé wọ́n ta jewelries ẹ máa tún rí pé jewelries everybody tó jẹ́ speaker tí wọ́n máa ń ta gbogbo wọn tún ta jewelries rẹ̀ ó tún wọ́n jura wọn lọ jewelries ńlá wà jewelries kékeré wà tẹ́ bá tún lọ wo radio ẹ rí pé ìmí nínú wọn tún ta foodstuff ńlá tún wà
full stop kékeré tún wà gbogbo alamọ yẹn. So tí ẹni tí ó bá dẹ̀ wá ta full stop nínú àwọn speaker yìí wọ́n á gba advert yẹn gbà mí tẹ́ bá máa wò ó máa ẹni tó gba advert aṣọ tó gba advert cream tó gba advert flusher ó sì yé yín. So kíni yẹn tún papọ̀ but lójú ti tèmi kò yẹ kó wò dówó lọ́wọ́ tẹ́ bá wá advert ilẹ̀ náà wọ́n tún gba advert ilẹ̀ eléyà polówó lẹ̀ eléyà polówó lẹ̀ eléyìí nílẹ̀ lójú ti tèmi owó ń dí òwò lọ́wọ́. Ṣùgbọ́n àwọn tó wà lórí ayélujára tó bá ti pè àwọn speaker odidi speaker bí anything wọ́n máa ń fi kíní yẹn gbé jealousness wá. Kíní yẹn máa ń jẹ́ ìlara ordinary ẹni tó kàn cut lásán tí viewers ẹ̀ ń lọ wọ́n lọ wò. Ìwọ tó ṣe show àwọn náà máa sọ fún iye tó wù ẹ́ ńgbà tó sọ tó fi show lẹ̀ iye tó ń wù ẹ́ iye kíní kan kíní yẹn àwọn ó máa ń jẹ́ kí orí àwọn ẹlòmíì kó tún wú ó tún máa ń jẹ́ kó orí àwọn ẹlòmíì má tún wú. Gbogbo ìjà tẹ́rí tó wà lórí social media yìí ìjà ìlara ni. Tẹ́ bá tún wò bí kọ́wọn kan máa jọ dóko ara wọn. Tẹ́ bá wo ìjà tọ́wọn kan jà tí ò ní tán ẹ̀yàn lọ bèrè wọ́n ti dóko jọ wọ́n ti jọ dóko rí. Tẹ́ bá ti lọ wo ìjà tí ó jọ dóbo kan náà rí. Àwọn nǹkan yẹn ó wà lórí social media torí ẹ̀ mú sọ fún yín pé èmi ò ń jàjà oníjà wọ́n ní personal issue wọn ọ̀kan ni wá sọ fún wa ni. Ẹlòmíì ti ṣe nǹkan fún ẹlòmíì ẹ̀ nímọ̀ ẹlòmíì comment ẹlòmíì máa rí tó máa gbé sórí page yín báyìí ẹ mọ̀ pé léyìí bitter soul ni sadist ni kó ṣe ẹ̀ síwájú ń bí. Tẹ́ bá rí sadist ẹ lọ bá sadist ara yín kẹ́ ló máa lọ comment ara yín bẹ̀. Ṣó ti yé yín ìjà orogún òwò ni gbogbo wọn ń jà àtọrogún abẹ́ orogún okó orogún òbò orogún ọyàn ìjà tí gbogbo wọn ń jà nìyẹn. Ṣé ìjà yẹn wá ní kó tán kó lè tán nílẹ̀ ewu òkè kí láti gbọ́ kan sọ pé speaker tó jẹ́ speaker òun gbé kámẹ́rà pẹ̀lú èèyàn wọ́n wá yan òbò ẹ̀ síta wọ́n wá yan okó ẹ̀ síta ẹjọ́ síjà yẹn máa tán. Amori send me your hobby jọ kí lẹ sọ send me your irọ́ ẹ má jẹ́ kí ló dé tí mo bẹ́ ẹ̀mí wa kí ló ṣẹlẹ̀ ẹ̀yin orí ìkọ̀kọ̀ ewu làbọ̀ send me your hobby ẹ má jẹ́ ń sẹ́ àbí kí lẹ́kọ́ hobby kí ló jẹ́ hobby kí ló jẹ́ hobby send me your hobby ẹ̀ẹ́dẹ̀jọ́ kí ló jẹ́ hobby send me your hobby jọ kí ló jẹ́ hobby kí ló jẹ́ hobby HOBBY send me your hobby ṣebí kò ṣọṣọ àṣọkọ mi ló jẹ́ hobby àbí kí ló jẹ́ hobby ìyíra kí ló ṣẹlẹ̀ ẹ fi bàbá lẹ̀ kí ló kan bàbá ẹ ra fi bàbá lẹ̀ kí ló kan àwọn ẹ ra fọ wọ́n lẹ̀ ẹ bá mi yìn wọ́n nù lórí ibi ẹ jẹ́ káwọn afẹ́ sára wa ẹ bá yìn wọ́n nù ti yé yín ọ̀rẹ́ mi ẹ bá yìn wọ́n nù ẹni kí n sẹ́ mi ní okó àbòbọ̀ ẹ lo ara mi ẹ ra fi bàbá lẹ̀ ẹ lo ara mi ẹ fà wọ́n lẹ̀ rí kọ́ wọn pẹ̀lú tiwa ẹ jẹ́ káwọn máa ṣe àwa làwa wà ń bí ṣó ti yé yín èmi àti ìlà wà ń bí ẹ ra fọ̀ wọ́n lẹ̀ síbi tọ́wọ́n wà lọ́hùn ẹmi pé mi kì í fi wọ́n ṣe eré pa ẹ jẹ́ káwọn máa fara ṣe eré pa ẹ jẹ́ káwọn máa lo ẹ lo bomi ẹ lo ọyàn mi ẹ lo gbogbo ara mi tẹ́rí ọ́bì yẹn ra fi wọ́n lẹ̀ jẹ́ káwọn máa lo ara bá ń bí ẹni Amori sẹ́mi yóò bò sẹ́mi yóò kó gbogbo kọ́tẹ́ bá fẹ́ ní gbogbo ara mi ẹni sẹ́ǹtì ẹ̀ yín jù fún yín ṣe ti yé yín so orogún tó ń ṣe wọ́n nìyẹn ṣe ti ó ti yé yín orogún nǹkan tó ń ṣe wọ́n nìyẹn gbogbo wọn ti jọ wá àti pé ṣe mo gbọ́n ti jọ lọ́lù ẹ̀mọ́ tẹ́lẹ̀ bá máa tajà ẹ̀wọ̀n ni èmi ni ẹ̀wọ̀n kan àti rí bó ṣe ń lọ lẹ́nu jẹ́ mẹ́ta ẹ̀ tẹ́lẹ̀ bá máa tajà ti ṣe máa gbọ́ èmi nìkan ni mo kọ́kọ́ ń tajà yìí èmi nìkan ni mo kọ́kọ́ ń ta kò sí ẹni tó ń tarú ẹ̀ I am the first tẹ́lẹ̀ náà bá tún máa dé èmi nìkan mo kọ́kọ́ ń ta kò sí ẹni tó ń tarú ẹ̀ tẹ́lẹ̀ bá tún máa dé èmi nìkan mo kọ́kọ́ ń ta yìí kò èyí mélòó ló máa kọ́kọ́ máa ti bú sẹ́ẹ̀rìn máa ti wọ̀ ọ́ lọ́wọ́ a máa wá àdárin ẹ̀wọ̀n lórí social media good morning jare a máa wá àdárin ẹ̀wọ̀n ní ìsìnkiri yẹn bí akẹ́kọ̀ọ́ sí orí kiri bẹ́ẹ̀ mọ́gàjì rúkàyà good morning
a máa wá àdáàrẹ̀ lórí social media o tẹ́lẹ̀ náà bá tún máa dé lọ́la ọlọ́run èmi ni mo kọ́kọ́ ń ta kẹ́lẹ́ yẹn tẹ́lẹ̀ náà bá tún máa dé èmi ni mo kọ́kọ́ ń ta lẹ́yìn tẹ́lẹ̀ ta ló wá ń kọ́kọ́ ta lálákọ̀ọ́kọ́ báyìí àbẹ̀wò wa lèmi kọ́kọ́ ẹ dúró ẹ jẹ́ ká àwọn alálákọ̀ọ́kọ́ tó ń kọ́kọ́ tajà yìí báyìí ta ló kọ́kọ́ ṣe kìdí ìbá ìlò dé gbogbo alọ́la ń gbára wa ga èmi ni mo kọ́kọ́ di kọ́mẹ́dì mú irọ́ nìyẹn kan ti ṣe kí n tó dé ẹnìkan ti jẹ́ kọ́mẹ́díàn kí n tó dé kò sébi ni mo kọ́kọ́ ṣe kankan but ìbá fẹ́ pọ́nra mi lé tí mo fẹ́ gbéra mi sórí àga tí ó lẹ́sẹ̀ méjì màá lé mi mo kọ́kọ́ ṣe kọ́mẹ́dì kálọ̀ bẹ́ẹ̀ tó ṣe rán ni mo gbọ́ kọ́mẹ́dì mo ṣe oríyàn kan ló ṣe kọ́mẹ́dì kémi náà tó gbà lẹ́nu ẹ̀ ó ti yé yín ṣùgbọ́n èmi ni mo kọ́kọ́ ṣe kan ó ti pọ̀ lórí kí ni yẹn ò ní jẹ́ kó ṣe ọ̀rẹ́ láì ẹ̀ lè jọ ṣe ọ̀rẹ́ tí Jésù bá mi dé because ẹ̀yin méjèèjì ẹ̀ ń ṣe bí gbogbo ẹ̀yin tẹ̀ ṣe ẹ̀ ń ṣe bí competition gbogbo yín bẹ́ẹ̀ ṣe ń ṣe nìyẹn lójú mi mo máa ń rẹ́rìn ni èmi ni mo kọ́ ẹnìyàn kan sọ pé èmi ni mo kọ́kọ́ ń ta cream kí o gbọ́ wọn ní cream tó dórí social media ṣó possible ṣe pa possible it's not possible bóyá ní fracas line yìí o bóyá ní comedy line yìí o bóyá ní content line yìí o you can be but it's not possible kí wọ́n kọ́kọ́ sọ fún mi pé ìwọ ló kọ́kọ́ ta nǹkan kan màá wò pé aha but ó gbọ́dọ̀ bá fẹ́ tàbá fẹ́ fọ́ láńgbẹ̀ ní olùkọ́kọ́ ta á mọ̀ pé ọkọ̀ ní kọ́kọ́ ta o wàhálà go wa ló máa pa láìsí ọ̀tá wa a máa ní bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹ kọ́kọ́ ta bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹ kọ́kọ́ ta àwọn la máa ń tìyàn pa ṣebí iye èmi ni mo kọ́kọ́ ẹ̀yin bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹ kọ́kọ́ ta bẹ́ẹ̀ a máa kọ́ sí bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹ kọ́kọ́ ta inú ẹni ẹnu àmà ni abẹ́ gbọ́ ẹ̀ṣẹ́ àbí kí mo sì bẹ́ẹ̀ ni owó kan tó ń sọ yẹn wà láàmọ̀ pé rọ́ ló ń pa ṣùgbọ́n nítorí pé a ní fẹ́ kó bínú torí platform ẹ ló ti ń sọ a dẹ̀ ní fẹ́ kó wọn pè fún wa orí platform ẹni a wà máa kọ́ síbẹ̀ yes you are the first person you are the first person in this business you are the irọ́ ni o a mọ̀ pé wọ́n kan wàláhì a mọ̀ pé wọ́n kan nígbà téèyàn jáde tó sọ ọmọ nǹkan bí òtẹ́ bá ń sọ ẹ má kàn rẹ́rìn tí bá ti mo ṣó mi báyìí má dé bùsẹ̀ ni pé ṣé rí èmi ni mo kọ́kọ́ ẹ kọ́kọ́ yọ èmi ni mo kọ́kọ́ nínú ẹ̀ kò sí ẹni tó kọ́kọ́ ń ṣe nǹkan lórí rẹ̀ ẹni ọwọ́ èèyàn kọ́kọ́ ló ti gbà ṣe àti inú oyún ẹni tó gbé kúránì fún láti inú oyún máa sọ fún pé ẹnìkan wọn ti bí pẹ̀lú kúránì ẹni tó gbé bíbélì fún láti inú oyún ẹnìkan wọn ti bí pẹ̀lú kúránì ẹni tí ó tajà tó ní òun tajà sí kó tó délé ayé ṣe bọ́jà kan lọ́mọ kan ń tà ṣe bí wọ́n sọ pé òótọ́ ni ẹni tó sọ pé òun lo aṣọ ó ní aṣọ inú kọ́kọ́ wo aṣọ yìí kó aṣọ ni a máa ń wò wòrun aṣọ bẹ́ẹ̀ ni ṣẹ́rí èmi mo kọ́kọ́ ṣe kìíní kan òun ló fa problem tẹ́yìn lórí ayélujára tí o mo dé jókòó mo dé wo gbogbo wọn tó ń jà àti àwọn tí TikTok ní àti àwọn tí Instagram ní àti gbogbo everybody mo ní nǹkan kan ló fàjà gbogbo wọn pípù yìí ọ̀rẹ́ bí ẹnì kìíní tó bá notice pé ìgbà tí màmá kan máa sọ lórí TikTok lánàá èmi tí mo kọ́kọ́ wọlé kẹ́ oyè lélẹ́yìí ní gbogbo social media bí mo kọ́kọ́ wọlé kẹ́ oyè wá lórí TikTok ẹjọ́ kí màmá yẹn tó bẹ̀rẹ̀ TikTok ẹjọ́ ṣé kò sí TikTok nílẹ̀ tẹ́lẹ̀ TikTok tó ti ń ṣe kẹ́yìn màmá ẹsẹ̀ ń pẹ́ tó wọbẹ̀ àwọn èwo ní èmi kí lórúkọ gẹ́ yìí jọ ọmọ kan tó máa ṣe ewì àwọn tó máa ṣe ewì wọn kan tó kí màmá yẹn tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ṣáwọn eléwì ṣé wọn ló lẹ̀kẹ̀ ṣáwọn tó ń ṣe ewì ṣáwọn ló lẹ̀kẹ̀ màmá yẹn bá fọwọ́ sọ̀yà èmi ni mo kọ́kọ́ lo ilẹ̀kẹ̀ oyè lórí TikTok yìí kò dẹ̀ sí ẹni sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí mo lọ náà wọ̀nyẹn bẹ̀rẹ̀ sí lò ìgbéraga yìí náà ni ò jẹ́ kẹ́ kó lùbí tẹ̀ wá màmá yìí mo rẹ́rìn mo ní ara kan tí mo sọ nílé yìí mo wá screenshot ẹ̀ mo sì ṣe nǹkan tí mo expense kíní yìí kò ní jẹ́ kíjà yẹn tọ́ lórí social media nígbà tí ìyáde TikTok mú lọ́wọ́ TikTok ẹ̀ ó ṣí TikTok yẹn last year ẹjọ́ wọn tó ti wá ṣí TikTok láti 3 years 4 years ẹjọ́ kí náà lò wá last year ló ṣí TikTok yẹ o èmi ni mo kọ́kọ́ ló lẹ̀kẹ́ oyè wá sórí TikTok yìí kó tó di pé àwọn èèyàn lò ó lálákọ̀ọ́kọ́ tí òun ló kọ́kọ́ ló lẹ̀yẹ̀kẹ́ oyè wá iyẹ̀kẹ́ oyè wo ló lò wá ó mọ wọn tó ti jẹ oyè láti bí ọdún gbọ́n táwọn ti rántí pé wọn ti joyè mọ́ ṣé àwọn ló lẹ̀kẹ́ oyè wá sórí social media ni wọn ló lẹ̀kẹ́ oyè làwọn èèyàn náà ń kọ́ síbẹ̀ bẹ́ẹ̀ ni ló ń pe lápò ń pèèyàn kan Kúdírát ṣọ́ọ̀ṣì ń bẹ̀ yẹn ni bẹ́ẹ̀ ni mà ìjọ tí wọ́n kọ́ lọ ẹ̀ sọ pé àkóso ẹni tó lórí kíní wọ́n tọ̀yìn lọ́jọ́ yẹn ni wọ́n ń pa àwọn àwa títàn àmọ́ máa ń tọ̀yìn lórí social media o lọ́jọ́ yẹn
bí ajọ́ tí màmá yẹn lò wá èmi ni má sì fẹ́ bí àwọn máa tọ̀ ní pé mọ́mì you are the first person ló ní àwọn máa dùn èmi ni àwọn commentator máa push yín sínú inú o màmá yẹn kọ́kọ́ ló lẹ̀kẹ̀ yẹn o ṣùgbọ́n torí pé àwọn commentator parọ́ fún pé ẹ̀yin lè kọ́kọ́ ló lẹ̀kẹ̀ òun náà wá ní àtẹ́sí gbàgbé gold wà nù lẹ̀kẹ̀ yẹn balẹ̀ wọn náà ní bẹ́ẹ̀ ni mo rántí náà yẹn náà ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mọ́mì nínú ọkàn wọn tó sọ pé bẹ́ẹ̀ ni yẹn wọ́n mọ̀ kúrò ní ọlọ́run pa fún màmá yẹn o wọ́n mọ̀ o àwọn oníwọ̀ ọlọ́run Yorùbá ló burú jù Yorùbá awalabu yóyóyó tó ń pè wá ní wa nígbà tí láàrin ìyá sí TikTok in 2 years ó rẹ̀ ní èmi kọ́kọ́ ló lẹ̀kẹ́ oyè wá sórí TikTok yìí gold wà lára ẹ̀ kò sí ẹni tó lògbà tó joyè nínú níta ṣọ́ni olùwá sínú TikTok ṣùgbọ́n àwọn èèyàn náà ní bẹ́ẹ̀ ni mo bá tún fi hàn kan jìyẹ ní bẹ́ẹ̀ ni mo kéjọ́ yẹn kí ló sọ ó ní àmọ́ mi irú lẹ̀kẹ̀ yìí kọ́ náà máa ń lò wá sórí ibi ó ní ọjọ́ mélòó la máa ń wẹ̀ tá a máa kó ṣọ́ọ̀rin màmá yẹn a ní mi ò dúró sórí TikTok bẹ́ẹ̀ yẹn lánàá tó àtàná báyìí mo kàn ń rẹ́rìn ni pé ẹ̀yà á TikTok mi mọ̀ kọ́ iná máa ń dára báyìí ó ń parọ́ fún yín ni màmá yìí kọ́ lè kọ́kọ́ lò lẹ̀kẹ̀ ilẹ̀kẹ̀ ó lè kọ́kọ́ lò ẹni ọ̀dà gẹ̀ẹ́tọ̀ yẹn tọ́jọ́ wá ń jà ìyẹn náà wá ní wàá dẹ̀ máa sọ pé ó kọ́kọ́ ló lẹ̀kẹ̀ ilẹ̀kẹ̀ tẹ́mi fi ń ṣeré ó ní jẹ́ káwé tó fi ń ṣeré màmá yẹn ìgbéraga ó ti gbé wọn lẹ́wù wọ̀ ìkọ́ tó lẹ̀ kí ìgbéraga àwọn gbé wọn lẹ́wù wọ̀ náà nìyẹn èmi ni mo kọ́kọ́ ló lẹ̀kẹ̀ èmi ilẹ̀kẹ̀ tí gbogbo ilẹ̀kẹ̀ ẹ̀yìn tó ti ń fi lo káàkiri nìyá yẹn kọ́kọ́ lò wá sórí TikTok kò lóhùn ló lọ sí ibi tó jẹ́ pé occasion tó jẹ́ pé tó máa wọ ọbẹ̀ táwọn èèyàn máa lólè ònà kankan lè wá orí TikTok ṣé yẹn jẹ́ occasion tó jẹ́ occasion ikọ́ yẹn ni ò ní jẹ́ kí ìjà parí àti àwọn tí wọ́n máa ń gbé ẹnu sí ọ̀rọ̀ tí ó kàn wọ́n pé all because of I love lágbájá I want to go and fight I want to go and fight ṣẹ́rẹ́ lómi ó kàn máa dédé put on fight ni ìlara ló fi ìlara ni ṣe o ro kò sí kọ́kọ́ tẹ́ ṣe fún o nígbà pé bóyá ẹ ti rí àwọn èèyàn tó ti ń love you majority people have been loving you people have started loving you let's go and watch this person tó bá ti wà lórí live people àwọn èèyàn show you love more than the person ó máa put on one attitude of pé òun máa lè sọ̀rọ̀ jù lè lọ òun lè sọ̀rọ̀ wà láì tó bá ní mo fẹ́ sọ̀rọ̀ sí lágbájá mo máa sọ ṣé o mọ nǹkan tó máa gbẹ́ lẹ́nu lágbájá ni ṣé o mọ nǹkan tó fẹ́ gbọ́ lẹ́nu lágbájá ni ibi tí champion ti ẹ mọ ibẹ̀ ni champion tẹlomi ti bẹ̀rẹ̀ ibi tí champion ti ẹ mọ wàláì ibẹ̀ ni tẹlomi ti bẹ̀rẹ̀ ìgbà míì a máa ń ro kọta gbé dání a máa ń ro ọmọ bínúbí níran la ṣe máa ń ṣẹ́nu kún gbà mí pé tó bá jọ ọmọ oníbí níran tó bá ti jà débì kan jọwọ́lẹ̀ because tó bá jàjàjà tó bá stop wàá bá eṣinṣin jà ọyẹ màmá rẹ́rìn pé gbà tó ti bá màálù jà màálù omi ni màálù ó bá eṣin jà ó win eṣin ó bá òkété jà ó win òkété ó bá ọ̀yà jà ó win ọ̀yà ó máa kọjú sí ẹ̀fọn lọ́tì máa bá jà oníbi níran ni àwọn èèyàn gbà mí tí wọ́n fi máa ń gbójú cause no champion forever on this black app everywhere no champion forever everybody is a champion unless you just pé okay o fẹ́ bú lágbájá ọmọ kan tó fẹ́ bá lẹ́nu ẹ̀ ni ó dàbí Bukky Àjẹsẹ̀ àti Kudi Bukky bó ṣe wà yẹn fracas ló ti wá Kudi náà wá láti fracas o but Kudi ṣe bẹ́ẹ̀ ni tó ń push so bí Bukky ṣe máa gbé ọ̀rọ̀ sílẹ̀ fracas way ló máa gbé sílẹ̀ ó bá Kudi yẹn sọ fún mi pé òun ní skoropi lórí gbogbo ọ̀rọ̀ lọ́rọ̀ tó máa gbẹnu sí yẹn òun máa gbé ẹnu sọ̀rọ̀ lọ́rọ̀ ni kò kọ́kọ́ ó ti gbàgbéra ó ti fọṣẹ́ sórí Bukky Jesse òun sì ń gbálá rẹ̀ ẹnu fracas ó sì ń gbálá rẹ̀ ọ̀rẹ́ mi àyìnà bó ṣe máa gbé ọ̀rọ̀ lẹ̀ ó máa dàbí bọ́ǹbù ni tí wọ́n ṣe máa gbé sílẹ̀ ìwọ náà lọ́rọ̀ lẹ́nu òkò ṣe pé òní o ṣùgbọ́n ìwọ lè máa sọ pé ẹ̀yẹ wá sọ irọ́ ọ̀n ṣe wá sọ bọ́ sórí tó bá ti mọ̀ wọn tó wà ń fracas yẹn ìwọ tó bá ní bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ jẹ́ kí ẹni tó wà ń fracas gangan bí Kudi ṣe sì máa sọ pé kò sí lórí social media tó bá gbọ́rọ̀ lọ́rọ̀ báyìí ọ máa tẹnumọ́ mi rí gbogbo ọ̀rọ̀ lọ́rọ̀ tí Kudi ò tẹnumọ́ Bukky Jesse náà ṣe bẹ́ẹ̀ o but Bukky Jesse yẹn òun máa ń gbé tiẹ̀ wọ gbogbo ìṣesí Bukky Jesse ìṣesí fracas so gbogbo àdè láti mọ̀ fún wẹ̀ a máa lọ wò bẹ́ẹ̀ ni
kò bá yín pretend pé bẹ́ẹ̀ òun ṣe rí lélẹ̀ bó jẹ́ pé ló gbé wálé ni èpè ni ó ṣe throughout èpè nìyẹn bó jẹ́ ẹ̀rín ló gbé wá ẹ̀rín ló jẹ́ ẹ̀rín ní òrìn throughout kò ṣe pé bó jẹ́ Camry ló gbé wá máa fọwọ́ lẹ́rán báyìí ni bí òun kọ́ tẹ́ bá ń sábà wò báyìí ni bó jẹ́ kálòlò yìí ló gbé wá kálòlò ló máa ṣe throughout so eléyìí ó ní kíní fracas bọ́ọ̀là rẹ̀ bó bá fẹ́ he oní fracas náà tó wájọ yẹra wọn ọjọ́ máa jọ lẹ̀ fúnra wọn ni torí yẹn náà ẹ máa jọ gbé èpè fúnra yín ni fracas ni èpè wọn yẹn kò ṣe nǹkan kan fún yẹn kankan èpè nu fracas wọn lọ lẹ́ẹ̀ni ẹ̀ ni tó bá ti wà nínú ilé wọn máa ń kọ́ èpè yẹn fún ara wọn ni wọ́n wá rò pé bí atọ́wọ́n bá fi halẹ̀ mọ́ ẹ̀ wá sá lọ tó bá sá lọ wọ́n máa tún padà wá tó bá ti sá lọ tó bá lọ sá lọ fún wọn pé torí èpè yẹn tó ń ṣe yẹn má jẹ́ káwọn náà máa ní ó yẹ pé má dá wọn lóhùn má sá lọ dúró tì wọ́n lọ́rùn takú síbẹ̀ bíi ti Jésù ẹ̀fọ́ ńlẹ́fọ́ láwo ẹjọ́ máa wà ń bẹ́ẹ̀ ni ẹ̀fọ́ ńlẹ́fọ́ láwo ẹjọ́ máa wà lórí ibẹ̀ ni níwọ̀n ìgbà tí wàá bá ti jọ ń sọ̀rọ̀ máa jọ kò sẹ́ni tó máa lẹ́ni bọ̀dì kó lórí social media wàláì ajọ́ máa jókòó bẹ́ẹ̀ ni níwọ̀n ìgbà tó ń léwọ̀ wọ́n ṣe máa lé rẹ̀ ni o so òun ló ṣẹlẹ̀ sí Bukky Jesse àti Yeye Kudi àwọn tí àwọn náà wọn courtroom tẹ́ bá lọ wò pé courtroom tí Yeye Kudi ń ṣe òun náà ni Yayade courtroom ṣe ẹ máa notice pé kí ni wọ́n jọ yàtọ̀tọ̀ the same courtroom tí Yeye Kudi ń ṣe òun náà ni Yalaje ń ṣe tí Yalaje bá ti mú ẹnu lọ́rọ̀ kan tó ti sọ lọ ó ti kú ọbẹ̀ Yeye Kudi máa sọ débi pé àwọn ènìyàn máa wá ọmọ adípọ̀ máa kọjú ìjà sí wọn gbẹ̀yìngbẹ̀yìn ni ẹ wo gbàtọ̀ wọn àti retí ṣé Nkechi Blessing ni ẹ wo gbàtọ̀ wọn àti Bẹ́sẹ̀ Àyígbè ẹ wo gbàtọ̀ wọn àti Wàsíù ẹ wo gbà tí so Yeye Kudi máa jókòó sí bẹ́ẹ̀ tó máa ti gbàgbéra wọ́n wá máa mú lẹ́sẹẹsẹ ẹ jẹ́ kó gbàtọ̀ kọjú sẹ́yìn lẹ́ẹ̀kan sìn ẹ máa jáde lẹ́kẹ̀kẹ̀ yẹn ń pajú bíi tèmi báyìí bí kíní yẹn ṣe ń rí nìyẹn tó bá lọ pé kọ́ máa rí wá ẹ̀yin tẹ́ máa ṣe yẹn kọ́ máa rí nìyẹn so Bukky Jesse náà tóun náà bá yẹ sọ pé àkíní kò yẹ kó tó bá ṣe kọjú sí lọ́jọ́ kan ìbá wọn ti jọ kọjú síra wọn rí ẹ ti gbàgbé ni pé ta ló tẹ̀ kọjú sí Bukky Jesse lẹ́nu ọjọ́ mẹ́ta kan o ó dàbí kíní ló kọjú sí kí lórúkọ sista tó wà ní Nàìjíríà tó pupa tó sanra yẹn òun ló kọjú sí Bukky Jesse ńgbà kan then Bukky Jesse inú fracas ló ti wá òun ló máa ń nóhun ẹgbẹ́ tó sọ pé àwọn máa ń gbèjà káàkiri ni so ẹ máa gbèjà débi kan sìn ní ilé gbèjà èèyàn mọ́ ẹ fún ẹni tó wá fẹ́ jà sílẹ̀ fracas nìyẹn Yeye Kudi àwọn náà ṣe fracas má dà wọn lóhùn fracas kì náà máa ń ṣe ẹlẹ́ẹ̀ ṣe fracas ẹni ẹ̀yà ayé kan ọ̀gá àwọn ayé ẹ̀ga ẹ máa wá wo Yeye Kudi ọlọ́run o ṣebí Yeye Kudi ló sọ pé Bukky lọ Ọlábùkọ́lá lọ ó gbé kéèsì wọn lọ fún Esabod àwọn ó dẹ̀ ní òun àti Bukky lọ yẹn òun ló wà London láyọ̀ àárí àwọn dẹ̀ jọ gbé ní Ireland àwọn jọ lọ ṣọ́ọ̀ṣì ni kọ́ bá ń bè lọ́wọ́ Yeye Kudi pé ṣé èmi àti wọn lọ́jọ́ lọ ṣọ́ọ̀ṣì èmi àti wọn kọ́ ọmọ ọgbọ́n mọ̀ tọrọ ẹ̀gún nílànà ní gbogbo wọn ẹ jẹ́ fún wọn lẹ̀ so ibi tí Yeye Kudi àti Sister Bukky Jesse nìyẹn ṣé Yeye Kudi àti Sister Bukky Jesse àwọn bá jà to the century kan ni torí àkọ́dìbọ̀ ṣe gbọ́ wọn náà ti jọ dókórí wọ́n máa jà to the ẹ tó bá rẹ̀ dókórí ẹ má tura lẹ̀ fúnra yín wọ́n máa jà to the century kan ni wọ́n máa jọ jà débi pé wọ́n ti jọ tó kó bá ti pa wọ́n pọ̀ ó kó délé ẹ dẹ̀ mọ̀ pé Sister Bukky Jesse òun rẹ́ni tó bá ń jẹ́ délé sójú bí ká Bukky Jesse sọ pé lóòótọ́ àwọn òdò délé yẹn notice pé how come tó jẹ́ pé gbogbo èèyàn ló máa ń bá Yeye Kudi dóko bóyá sọ pé Adébùkọ́lá lọ dó Láre Tẹríba náà nìyẹn wọ́n dẹ̀ ní Yeye Kudi náà dó Láre Tẹríba wọ́n tó jẹ́ pé gbogbo nǹkan ni Yeye Kudi máa ń dó omi òbu yín o ó ti yé yín ìgbà èwe nìyẹn kò síyàn tí yàn ò lè dó ńgbà tí yàn wà nígbà èwe tó ti yé yín ní òbu yín fún yẹn ọkọ pídókò ìsèlà Ọlọ́run ó ṣe jẹ́ pé Ọlọ́run ẹ̀ nọ́tìsì Yeye Kudi mo ṣe sọ pé Adébùkọ́lá lọ́dọ̀ Láre Tẹríba tí ọba ìdún tí yẹn bẹ̀rẹ̀ sí hàn ọkọ tó ti fi sílẹ̀ tó wá hàn nọ́tìsì pé bí kí wọ́n kí nọ̀nà do Wàsíù Àyìndé
wọ́n lọ ti dé Táíwò Wàsíù Àyìndé rí, wọ́n ti dó Láre Tẹríba rí, wọ́n ti dó gbogbo wọn tó bá kọrin yẹn ní eku dó ọ̀nà oníjó ni wọ́n ṣá, ọ̀nà oníjó ni wọ́n bí àtúrò ẹ̀ ní ṣá. ní òbú yín pé ìgbà tí yàn bá wà léwe ẹ lè do anybody ẹni dò, ẹ lè do anybody do èbù ni bọ̀gá tí wọlé ọkọ mi rò pé ṣe mọ́ because mi mọ́ but most time ọ̀rọ̀ bí ọkọ ẹ má sábà ọ̀rọ̀ Délé Táíwò ẹ má sábà sọ ẹ mọ̀ pé bọ́ ilé ọkọ lẹ̀ wà náà bí kẹ máa sọ̀rọ̀ ẹ̀ sí níwájú ọkọ yín we don't need that ẹ má sọ ṣó ti yé yín dó ẹ ti jàjà tẹ fẹ́ jà ẹ ti move on ẹ ṣe courtroom mo ní pé tẹ bá ti rí nǹkan tó lọ lórí ayélujára ẹ sọ níwọ̀nba ẹgbẹ́nu kóńdì ẹ tẹ bá ń sọ tẹ̀ ń sọ máa rí bí bullying then ó máa dàbí pé ẹ dàbí gbà tọkọ̀ ra bullying ọlọ́run olúwa mi gbé mi wàláì ọlọ́run gbogbo ẹ̀yìn òkè notice ni gbogbo èèyàn tí wọ́n bá ní ọdún orúkọ Yèyé Kudi máa jáde ńbẹ̀ ọdún Wàsíù orúkọ Yèyé Kudi jáde ńbẹ̀ Shina Peter orúkọ Yèyé Kudi jáde ńbẹ̀ Láre Tẹríba tó jẹ́ pé orúkọ Yèyé Kudi jáde ńbẹ̀ ọba náà dó eléyìí orúkọ Yèyé Kudi máa jáde ńbẹ̀ dó ìgbé ewé nìyẹn o kò ń ṣe sí ọ ti wà ní ọkọ báyọ̀ wọn mẹ́rin lára wọn tó ti bẹ́ẹ̀ dó nǹkan mọ́ sí ẹni pé yín lòdìjọ́ tán máa ń jó sí i níjó wọn gòun bá ìlú mu wọ́n ti dóko sẹ́yìn mú láìpẹ́ bẹ́ẹ̀ ṣe yẹn irú àwọn èèyàn bẹ́ẹ̀ ń da gbàtẹ́ wà léwe ẹ ti jayé bí ṣe kẹ́ ẹ já tíyàn bá ń sọ̀rọ̀ oko fún irú yín sẹ́kọ̀ mọ́ pé oko làwọn ò tí ì dò bẹ́ẹ̀ ṣe wà yẹn Yèyé Kudi lè bá a sọ oko bọ̀lì Yèyé Kudi o báwo ló kó bọ̀lì ṣe rí tó bá kí oko bọ̀lì bọ̀lì lábẹ́ ọmọ bá a sọ tó bá kí oko pàǹdọ̀rọ̀ Yèyé Kudi máa sọ fún wa tó bá kí oko kárọ̀tì Yèyé Kudi mọ̀ tó bá kí oko kùkúmbà Yèyé Kudi mọ̀ tó bá kí oko agolo mílìkì agolo bọ́ǹfìtà ọlọ́run oko sandini kò sí oko tí Yèyé Kudi mọ̀ nígbà tó wà ní èwe ni o mi ò bú wọn o ìgbà tó wà léwe nǹkan mo fẹ́ fi èkìní ṣe example fún ẹ̀yin tẹ́ wà ní under 18-20 pé bẹ́ẹ̀ ṣe máa jẹ ayé ni mo fẹ́ sọ fún yín yìí o ìwọ tó bá ti wà nílé ọkọ má jẹ ayékáyé ó ti wà nílé ọkọ so Yèyé Kudi ẹ fún wa ní lecture ṣẹmọ irú Délé Táíwò yẹn ẹ máa bá wa sọ irú boko ẹ ṣe rí irú Láre Tẹríba yẹn ẹ máa bá wa sọ boko ẹ ṣe rí ta ló sọ pé túbà sùn Wàsíù Àyìndé ń bá sọ boko ẹ ṣe rí ta ló sọ pé túbà wọn ṣáà list ọkùnrin fẹ̀yìn nìkan mímọ̀ bóyá arabu ni bóyá kò ṣe arabu mímọ̀ ẹ̀yàn kan onígbèsè ó dé list ọkùnrin bíi mẹ́jọ fún Yèyé Kudi mo ní kí ló dé àti dé pẹ̀lú arabu mélòó la bẹ Yèyé Kudi tẹfẹ tó dọ bí ẹ tó wà òkè ṣáhùn what she seen is past image 1994 abẹ́rẹ́ o story and she is in pain of it Olúwagbémiṣọlá ẹ mọ̀ pé irú ìgbà yẹn wọ́n sì máa imagine nígbà tí wọ́n sọ pé ní 1994 mo lọ dódélé ní 1994 ní 1994 mo lọ dédélé mo wá àwa ń lọ nínú mọ́tò wa wá last dance mo wá wọ phone booth mo wá pe Dàmọ́lá ló wá gbé wa a fẹ́ lọ wọ́n dà Yèyé Kudi jí yìí máa jí oko 90 ẹ̀rọ oko wo lóko yẹn máa jẹ́ o á jẹ́ pé Yèyé Kudi má bínú o ẹ̀yin lè ọ̀rọ̀ tẹ́ ń sọ lọ sínú social media ni mo sọ sínú social media ni ẹni pé oko Délé 1994 ẹ sì yín imagine oko ọkọ yín tó wà nínú ilé yín sìn ẹ imagine ẹ ní ẹ stop ẹ now gbàtẹ́ ẹ imagine oko 90 nínú báwo lóko yẹn ṣe máa tó kọ́ lọ bá wa pé Délé kàbè lọ́wọ́ Délé kí báwo lóko Délé ṣe rí àbí oko Délé tó kó bottle water ni oko Délé tó kó bottle water tí Yèyé yín ká sì fi àbí sorry ìwọ tún sì wá sí mi lẹ́mìí ǹjẹ́ sì fi ẹlẹ́ o mi mọ ohun tó dé tó ìwọ má bínú má dọ́dọ̀ ẹ̀ má bínú Yèyé Kudi ni mo sọ mọ Yèyé Kudi yín ká má bínú omi dọ́dọ̀ ẹ̀ o ti gbọ́ torí gbà ẹ ló bá tún jáde sí máa rí mi ò bẹ̀rù yín o ó bá gbé wọn tútù máa gbé wọn fi gbóná bọ̀ mi ò dọ́dọ̀ yín bọ̀ mi mọ̀ nǹkan bóyá òun sọ̀rọ̀ mi lọ́wọ́ ní orúkọ ẹ̀ ṣe já tó ní ẹ̀ bá ti ń sọ̀rọ̀ mi tí ẹ̀ bá ti ń rojọ́ mi lẹ́yìn lórúkọ ẹni ẹ máa wá sí mi lẹ́nu má rojọ́ mi lẹ́yìn mọ́ stop ẹjọ́ yẹn tó ó yá
Yekudi ẹ rántí oko 1994 oko 1994 oko délé ẹ jẹ́ ká sister Bukky Jesse yín lẹ́kọ̀ọ́ ẹ̀ dóko yẹn gbà yẹn kí ló ń ṣe Bukky Jesse gọ́sẹ̀ tó lóhùn dóko yẹn nígbà tí Yekudi rántí oko 19 how many years 94 almost 20 something years àbí how many years lóko tí Yekudi ṣì wà ń bá Bukky wá ní ẹni táwọn bá ti jẹ dókòrí àwọn lè dáríjì ọkọ tẹ fẹ́ ṣe mọ ògbó ẹni tó ti dórí tẹ́lẹ̀ ni àbí méjì lọkọ yín ṣe méjì lọba yín Yekudi wàhálà yín pọ̀ gbàtẹ́ mọ̀ pé ṣẹlẹ̀ yìí tẹ máa kí bàbá bú òyìn dáadáa ó máa ní sickness kan tó máa wà lára yín ẹ̀yin tẹ máa sọ pé kì í dáríjì yín ẹ máa ní sickness kan lára wallahi tó bá tí bá exam Yekudi inú kí túmọ̀ kan wà nínú ara wọn wallahi ẹ kàn máa rí wọn bẹ́ẹ̀ ni o túmọ̀ kan sì wà nínú ara wọn tí gbogbo yóò ní mọ̀ ẹlẹ́ka lọ exam wọn máa ti ní túmọ̀ kan lára túmọ̀ yẹn ló máa jẹ wọ́n náà kì í ṣe ń dáríjì èèyàn bò tẹ́ bá free tẹ́ kò sí kọ̀tọ̀ àìsàn tó ṣe yín pátẹ́ bá dáríjì ara yín bá lè bẹ́ dáríjì ẹni tó jẹ́ pé èèyàn kan ló gé ọwọ́ ẹ̀ o tó bá ń rí ọwọ́ ẹ̀ báyìí inú máa ń bí ni torí èrò èèyàn máa sọ pé òun ò lè dáríjì èèyàn jẹ́jẹ́ ni ó ní máṣíìnì gbé máṣíìnì ẹlẹ́ máṣíìnì bírèkì búrẹ́dì ló lọ kọwọ́ bọ̀ ní fíńgà ẹ̀ gé ọ̀rẹ́ mi yẹn kò ń dáríjì èèyàn fíńgà tó gé yẹn ẹjọ́ ṣé mi mo gé kọ́ tí mo ṣe máa ń sọ pé àwọn tó máa kí ń dáríjì yàn àìsàn kan máa ń wà lára wọn àìsàn kan yẹ́ ẹ̀ dẹ̀ máa ń dáríjì yàn tẹ́jọ́ tí máṣíìnì ti gé lọ́wọ́ ẹ̀ kò dáríjì yàn rí máṣíìnì yẹn ló àìsàn yẹn ni máṣíìnì ló gé ọwọ́ ẹ̀ nígbà tí Yekudi sì rántí ìjà 1994 títí dì sìn ikùn yín tó ti gbé ọmọ ọ̀rẹ́ màdé nìkẹ́ ikùn tó ti gbé ọmọ yín tàbí ẹ̀ṣàbẹ́ fi kùn yín gbé ọmọ ẹ gbé ọmọ irú nǹkan mo wá fẹ́ tọ́jú síbẹ̀ ìgbà tẹ ọmọ yín wà bẹ́ẹ̀ ẹ ti gbé kinní yẹn síbẹ̀ o ọmọ yín tí wá jáde ẹ tún gbé síbẹ̀ 30 years na bàtà sister Bukky do it themselves ìgbẹ́tọ̀ lọ́hùn ó yẹ kán ṣe ń gbà yẹn no she say she did not and God you no forget it láti 30 years how old ni sister Bukky gan máa wà ń gbà yẹn ọmọ ọdún mélòó ni sister Bukky Jesse ń sìn àgbà ni sister Bukky náà ti ń dóko she say sister Bukky ti wọ 50 years ni kò yí wọ ẹgbẹ́ 40 something ni sister Bukky Jesse àbí Yekudi lóhun 50 years so bùgátà ń sọ yẹn oníṣìnà ni Yekudi bí Yekudi máa bí 20 years ńgbà yẹn lẹ́tí ń dóko bẹ́ẹ̀ yẹn mo dúpẹ́ Ọlọ́run mo dúpẹ́ àwọn tájọ lọ secondary school máa ń bú wọn ni ọ̀rẹ́ mi kan àṣẹ secondary school lè ti ń dóko bàtà wá ń ṣe old student association gbogbo ẹ̀ wá ń bú èmi ni mo máa fi wọ́n pa nínú group yẹn àwa ẹgbẹ́ ká búyàn làwa wà kájà máa fi wọ́n pa nínú group old student wà yẹn ni màá máa gbọ́ eléyìí dókórí wọ́n máa ń bí wọn nú bí ọmọ gbọ́ a máa kó nu group yìí torí láyọ̀ níjẹ́ ká gbádùn láyọ̀ níjẹ́ ká jákàjẹ́ká ìgbà tẹ́ ẹ̀ ń dóko ní secondary school ìgbà bóyá torí pé ibi tèmi náà gbé ṣá so bí èmi ò lè rókódó nígbà yẹn ọ̀dọ̀ step mother mi ni màá ti jí láàárọ̀ aago 5 màá sáré Ọlọ́run àwa náà tajà rí màá sáré gbógi àti kíní lọ àtàṣù àtòsíkìlì òkè mi ò wá lórí nìyí mi ò tí ì rí nǹkan mo ò rí kí n tó lọ sí skul láàárọ̀ ni o ní sì máa lọ skul tí bá fi dé láti skul ohun yan ẹgbẹ́ mi ṣe lẹ́sìn mi ní ṣe lẹ́sìn ó yá mi nìkan ìbáwá náà rè lé ní ìtàn ní gbogbo yẹn ìtàn abúwọ náà má jà pa ìtàn rí ní ká pa gbogbo àwọn tájọ tán gbogbo Ọlọ́run thank God ṣá we give God the glory Yekudi láti 20 years ẹ ti ń sáré tẹ̀lé lórí káàkiri ẹ ti wà wayward láti 20 years gan so tọ́wọ́n ọmọ bá wà ní wayward ń sìn kò yẹ ká máa bọ́ ọmọ wa ń gbà mí pé nígbà táwọn ìyá wa táwa gan ti wà ní wayward láti bíi 20 years lẹ́tí ń rìnrìn kúrò lẹ́tí ń lọ dóko lóko lẹ́tí ń lọ dóko délé ọ̀hún sìn délé sá lọ à ń pe délé ò jáde ojú ti délé ẹgbẹ́ àti dàgbàlagbà ń sà àbí kò ti dàgbàlagbà ni àbí délé ṣé délé tán dóko ẹ̀gbọ́n yẹn ṣé kò ti dàgbàlagbà ni délé àti dàgbà ṣé délé gan ti dìde ó kó délé gan àti rọ báyìí ìrókò olùkú ti délé wá nígbà yẹn o tí Yekudi ṣiṣẹ́ rántí oko 30 years I don't know Yekudi is comfortable
talking about délé nínú inú ilé. Èmi tẹ̀rọ pé délé òdúlé ni. Wàhálà mo rò pé délé òdúlé ni. Wọ́n ní délé ta ìwò kan. Báwo lẹ ìwà comfortable tí wọ́n bá ti ẹ̀gbá ọ̀rọ̀ kó wá sọ́dọ̀ yín tẹ́tí wà ní ilé ọkọ. Ẹni tẹ́ ti dórí ẹgbójú kò mbẹ̀ náà. Àgbà àbúrò aríbèrè wá ṣe ẹni. Kí wọ́n wá gbọ́rọ̀ x mi wá bá mi sìn pé kìnnì máa ní wọ́n gbẹ́ni lọ x lọ jàre jà sọ mí. Yes. Ìgbà tó ń ṣe bá jẹ́ tó bá ń virgin tọ́pẹ́ bá ń virgin nìkan lò lè sọ̀wọ́ tó bá ń virgin ó máa ní ẹ̀sìn náà wáì tó fi ní ni. Ó máa ní ẹni tẹ́tijọ́ bára yín tẹ́tijọ́ ṣe kó tó má rí náà. Ó dàbí ṣé 8 years ago kọ́ ni 8 years náà nàbí bíi ṣé 8 years àbí 10 years ó ti pẹ́ ṣá. Mo rántí tí èèyàn kan tí ẹni tí mo ti fẹ́ rí ń gbà yẹn tó pe nọ́mbà mi. Mo gbọ́ even could no get evidence again Bukky just yes see your cook lie by herself. Ọlọ́run